Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ wò, eléyìí tí ìmísí tó wá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, èyí tí mo fẹ́ kárí ìkan tàbí méjì mú nínú ẹ̀, torí pé tọ́pẹ̀lẹ̀ tó bá balẹ̀ báyìí, amúdù jáde, odù tó bá wá jáde, òun náà ni ó sọ ohun tó Olódùmarè fẹ́ àti ohun tí ó fẹ́, tí ó ṣàlàyé rẹ̀ fún ọmọ ènìyàn tí ń bẹ ní òkè èèpẹ̀. Kí ni kókó ọ̀rọ̀ tí mo fẹ́ ká gbé yẹ̀wò lénìí? Ni pé a ti fi ẹ̀sìn bo òtítọ́ ìtàn mọ́lẹ̀. Kí ni mo pè é? A ti fi ẹ̀sìn, a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀. Ìfẹ́ ẹ̀sìn tá a ní, ìfẹ́ ẹ̀sìn àjòjì ní pàtàkì jùlọ tá a ní, ó ti mú wa bo ìtọ́jẹ́ òtítọ́ ìtàn tó yẹ ká máa sọ nílẹ̀ káàárọ̀ òjìrè mọ́lẹ̀. Ẹ rí bí làlúrí wá ń dé bá ìlú sílùú, ìyàtọ̀ fún tinú ìlú tí ń ṣẹlẹ̀. Ìlú méjì wọ́n ń dojú ogun, wọ́n ń dojú rẹ̀ kọra wọn. Ẹ wo tí ń ṣẹlẹ̀ nínú gbogbo ayé. Ẹ wo àwọn abala ìlú méjì tí ń jà. Bẹ́ẹ̀ bá lọ rè kíyèsí àwọn ìrìn àjò, ẹ rí pé ìfẹ́ ẹ̀sìn láti fi bo ìtàn òtítọ́ mọ́lẹ̀ ní wá ń dìjà, torí pọ́ mọ onítàn ò ní gbà. A ti fi ìfẹ́ ẹ̀sìn, a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀. Odidi ìlú kìíní, odidi ìlú kejì, wọ́n ń dìde ogun síra wọn. Ẹgbẹ́ òtò, nítorí pé a ti fi ìfẹ́ ẹ̀sìn, a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀. Ẹ̀yẹ wo ìdílé, lọ́pọ̀lọpọ̀ ìgbà a ti fi ìfẹ́ ẹ̀sìn, a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin àgbààgbà tẹ́ máa ń sọ pé gbogbo ènìyàn tí ó bá ti jogúnkógún, ìtànkítàn nírú ẹni bí ọmọ pa, á wà máa lọ irọ́ lọ́rùn, á máa lọ irọ́ lọ́rùn, á máa lọ irọ́ lọ́rùn. Ẹ rí ara ìṣòro eléyìí tó dé báwọn ọba wa nílẹ̀ káàárọ̀ òjìrè, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí kò yẹ lọ́ba láti fi sípò ọba, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò yẹ lóyè láti fi sípò ọmọ ènìyàn. Ìtàn ti wá dàrú nípa ìfẹ́ ẹ̀sìn tá a rí débi pé a gbà pé Odùduwà o bàbá ńlá wa ni mọ́. Àwọn ẹlòmíràn wà tún máa lọ rè gbé pé kíní kan dáńdúwálà nínú àlìkùránì, nínú àdíìsì, nínú kíní kan súnà. Ẹ wo bá a ṣe fi ìrìnàjò yẹn wéra wọn, lẹ́yìn tí ò jọra wọn, a kàn lọ rè dọ́gbọ́n hu ète yẹn pé ẹ ṣáàjì á sọ pé iná ni. Òtítọ́ ẹ̀sìn tá a fi bo òtítọ́, ìfẹ́ ẹ̀sìn tá a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀, ń ló jẹ́ kí àrídèdèrè kan kọjá ìlẹ́nu ọjọ́ mẹ́ta yẹn kọ́ mọ́ sọ pé bá a bá sọ pé láti ilẹ̀ Lárúbáwá kọ́ la ti wá, ṣé bí ọba Tàhálà ẹgbẹ́ akúrí, ó ní ọba Tàhálà ṣé bí ní ń jí Ọbàtálá, léyìí tí ń dọ́gbọ́n jẹ́ kó yà pé ń ti ń jọ́ Bàtálá ń bẹ nínú àlìkùránì, pé bóò láṣẹ máa pe ọba Tàhálà. Èmi ọ̀rìn wọn ọmọ bó ṣe rán mú pé ó ní òjò ẹjọra wọn, torí kò sẹ́ni tó mèdì àyàn bí ò sẹ́ni tó mú kọ̀ǹgbé ẹ̀dá ní. Ó ní ọba Tàhálà, ìyẹn ní ń jí ọba Tàhálà. Ó tu orí tútì. Ẹ ti dorí ìtàn kodò ni nípa ìfẹ́ ẹ̀sìn tẹ́ ẹ ní. Ìfẹ́ ẹ̀sìn kan náà tá a ní tá a fi ń bo òtítọ́ ìtàn mọ́lẹ̀, ń ló ṣe jẹ́ pé bí wọ́n bá ń sọ̀rọ̀ wọn á ní Èṣù ní Sàtánì. Wọ́n gbé yẹ̀wò síra wọn, wọ́n sì rí pé kíní, wọ́n ní pé kò jọra wọn. Ìfẹ́ ẹ̀sìn tá a ní tá a ti fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀, ń ló jẹ́ ká máa sọ pé àti ẹ̀là o àti Jésù o, ìkan náà jọ ní gbogbo wọn. Bẹ́ẹ̀ sì ni wọ́n yàtọ̀. Ìfẹ́ ẹ̀sìn tá a ní, ń ló jẹ́ ká máa sọ pé Gọ́ọ̀dù àti Olódùmarè, they are the same thing and they are not. Wọ́n ń ṣe nǹkan kan náà. Ìfẹ́ ẹ̀sìn tá a ní tá a fi bo òtítọ́ ìtàn mọ́lẹ̀, ń ló jẹ́ ká máa sọ pé Yahweh o, Allah o, ìkan náà ní pẹ̀lú Olódùmarè. Ó níbi tí wọ́n ti pẹ̀ka, wọn ò jọra wọn, ìṣe wọn ò jọra wọn, ìwà wọn ò jọra wọn, ìtàn wọn náà ò jọra wọn. Ìwọ má fi ìfẹ́ ẹ̀sìn ṣe, gbé ìfẹ́ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, wá ìdí ìtàn yẹn ní tòótọ́. Ǹjẹ́ kí n tó sọ kíní kan fún ẹ? Ǹjẹ́ o mọ̀ pé mọ́gàjí tá à ń jẹ tó ti di ohun tó ti di tọ́rọ́ fọ́nkálé nílẹ̀ káàárọ̀ òjìrè lénìí, sọ mọ̀ pé kìí ṣèdè wa, sọ mọ̀ pé dè láti ara Haúsá ẹni ń jẹ́ mọ́gàjí. Ń tí ń jẹ́ mọ́gàjí sì wáyé oyè jíjẹ ní 2001 láti gba ààrẹ Sani Abacha. Òun ló sọ pé kí gbogbo ohun tí ń jẹ́ baálé ilé, ó ní kí wọ́n máa pè wọ́n ní mọ́gàjí. Wọ́n ń jẹ́ mọ́gàjí.
ṣé wọ́n lè sọ èdè baálé ilé kọ́ wá sọ pé ló máa mandate fún àwọn lọ́dọ̀ tiwọn lọ́hùn pé ọyọ ẹ̀yin Haúsá gbogbo ẹni tó bá jẹ́ mọ́gàjí lọ́dọ̀ yín ẹ má pè wọ́n ní mọ́gàjí mọ́ ẹ má pè wọ́n ní baálé ilé. Ṣùgbọ́n nítorí ìfẹ́ ẹ̀sìn àwọn kan náà ni wọ́n sá pamọ́ sábẹ́ ìrìn àjò yìí iná tẹ́ndẹ̀ síwájú ẹ̀ pé ọya ẹ sọ pé àwọn kan kí wọ́n máa jẹ mọ́gàjí àwa ti fi gbogbo ojú ń jẹ́ mọ́gàjí a ti fi gbàlú a ti fi tẹ̀lú àti ẹ̀rántí pé kìí ṣe orúkọ gidi àrántí pé kìí ṣe orúkọ pàtàkì ṣùgbọ́n nítorí pé ó ti jẹ́ ìtẹ́wọ́gbà látọ̀dọ̀ ìjọba a ti fi ìfẹ́ ẹ̀sìn a ti fi bo ìtàn òtítọ́ mọ́lẹ̀. Nígbà wo láwàá ṣèyí dà a ti gbàgbé pé bí ọba lọ lógún ọdún ìjọ kan ṣoṣo báyìí ìlú òtítọ́ ọba ni mo ṣe ń pè wá sákèsì pé a ti wò àtẹ̀mí àti gbogbo ojú kọ̀ọ̀kan tí wò wá ẹ má jẹ́ ká fi ìfẹ́ ẹ̀sìn nítorí pé ẹ̀sìn mi dá mo fẹ́ kí wọ́n mọ̀ pé pàtàkì ni mo fẹ́ mọ̀ pé superior kọ́ wá jẹ́ pé àwa máa fi bo ìtàn ilé ìtàn ìdílé ìtàn inú ìlú ìtàn inú ẹgbẹ́ ìtàn orílẹ̀-èdè ìtàn àgbáyé àwa máa fi bò mọ́lẹ̀. Ẹsẹ̀ òsì nínú kéèyàn mọ̀ pé ní àjò tí mo ṣe àìdàgbà máa kí máa rìn o bí nǹkan bá pẹ́ kó tó di pé yéèyàn kò tí ì sí tó burú bẹ́ẹ̀ ìkọ́mọ̀ yéèyàn láyé téèyàn fi kú ẹni ní ìrìn àjò bẹ́ẹ̀ tó burú jáì ẹni pé ẹ má jẹ́ ká fi ìfẹ́ ẹ̀sìn ká fi bo ìtàn òtítọ́ mọ́lẹ̀ nílẹ̀ káàárọ̀ oòjíire. Ọmọ àtọ́ àkókò díẹ̀ o tí a tún gbà pé àtẹ̀là àti Jésù tí mo ra sọ lẹ́ẹ̀kan mo tún underline rẹ̀ ni pé wọn ò jọra wọn bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bù ẹ padà gbọ́ nígbà tó bá yá. Mo ṣẹlẹ̀ àbọ̀rẹ́ làbọ̀ orúkọ mi tí ò yí padà bàbá o Adéifá ìwà lẹ́sìn ire o.